ẹ̀yin tá kéde wọ́n tàgùn sórí fídíò ìyá yìí bọ́kí tó sọ̀rọ̀ kí ló sọ. ṣé wọ́n jí nǹkan rẹ lọ òun wá ẹni tí ó bọ ọmọ wo oògùn wà nílẹ̀ adúláwọ̀ a ní oògùn tó gùn ara oògùn kan nìyí ẹni tó bá jí nǹkan oyin wọ́n tú oyin kalẹ̀ yóò lọ mú wá ṣùgbọ́n oògùn yìí kò lè mú báńdíìtì kò lè mú boko haram kò lè mú àwọn olè tí wọ́n ń bá yàn nínú ilé o àwọn olè tó jẹ́ pé wọ́n ń bá yàn nínú ilé tí wọ́n sọ pé your money or your life tá a máa gbọ̀n rìrìrìrì àwọn olè tí wọ́n wà ní ojú títì tí wọ́n gbé ìbọn lọ́wọ́ aláwọ̀ dúdú á tanra wa títí tí Jésù fi dé ni ibo ni gbogbo agbára yìí wà àwọn agbára tán fi ń tú oyin fúnyàn àwọn agbára tí wọ́n fi ń tú kinní fúnyàn agbọ́n fúnyàn agbára tán fi ń rán ejò agbára ṣé gbogbo àwọn agbára yìí ti kú ni wọn ò rí agbára yìí kankan lò kí wọn lọ fi kojú àwọn báńdíìtì níbi mi ṣe yìí tí o ẹ wò sẹ́rí mo mọ̀ọ́mọ̀ yọ fóònù nọ́mbà rẹ̀ kúrò ń bẹ̀ ni oògùn rọ níbẹ̀ láfíríkà oògùn ọ̀kà oògùn kí wọ́n fi nǹkan ráyàn kúlúkúlú kí wọ́n fa ṣe àtọwọ́dọ́wọ́ kí wọ́n lọ gbé nǹkan sínú kinní kí wọ́n fún yàn jẹ kán wá sọ kékinní pàpà ń para rẹ̀ ó lòún pajá àwọn oògùn yìí wọn ò sí láfíríkà òyìnbó nìkan ló rógùn rẹ̀ púrúfù àrógùn tiwa púrúfù àárí púrúfù bàbá kan ní sọ ó lè sóògùn sọ́mọ wọn ó lè sóògùn sẹ́ni tóun ò lè sóògùn sí wọn lọ́mọ yín kọ́ ó lè sóògùn sọ́mọ wọn gbogbo orú àwọn oògùn yìí rí pé kó lọ bá bandit kí wọ́n sí kíní agbọ́kalẹ̀ báyìí kó lọ pa gbogbo àwọn bandit kó ṣe báyìí kó ṣe bí ìbọn kí bandit ó gbé ìbọn lọ́wọ́ báyìí kó ṣe báyìí kọ́mọ rẹ̀ nìkan kan pa kí oyin kó sì ta wọ́n pa síbẹ̀ rí ṣe àbí ká mọ̀ tàn wá mo yá yọ fóònù nọ́mbà kó ń bẹ̀ torí mo mọ̀ pé ẹ wà lọ torí ẹ fẹ́ mọ̀ ṣiṣẹ́ olè. ǹjẹ́ gbọ̀ngàn tó sọ ṣe rí ọwọ́ àgbà lọ́wọ́ bọ̀ wọ́n ní nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó kí ọmọ kékeré lọ gungi ọ̀pẹ kò lè rí ṣe rí òwe yẹn wúlò ní ayé ìjọhun tó jẹ́ wípé àwọn àgbà tó ní làákàyè tó ní òye tó ní ọgbọ́n tó dẹ̀ ní ìmọ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ òwe táwọn bàbá ńlá wa fi sílẹ̀ majority ò dẹ̀ ṣiṣẹ́ mọ́ sìn torí kò ń ṣe gbogbo àgbà ló ní nǹkan àgbà ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ yẹn torí àìmọye nǹkan omi ìtọ́mọ kékeré omi tó bá máa jókòó tó rí tí àgbàlagbà omi kẹ́ gbé sórí igi ọ̀pẹ kò lè rí ibẹ̀ lẹ́ máa ti mọ̀ wípé ayé tadẹ̀ wáyé sódẹ̀ tí wá di vice versa ẹ máa rágbàlagbà omi wà tó jẹ́ pé tó bá jókòó nǹkan tọ́mọ kékeré omi ò rí lórí ìjókòó ibẹ̀ lẹ́ máa dẹ̀ ti rí àgbàlagbà omi wà nǹkan tọ́mọ kékeré omi rí lórí ìjókòó àgbàlagbà omi ò rí ẹ rí pé mi ò tí ì lọ sínú ọ̀rọ̀ ǹjẹ́ gbọ̀ngàn tí ìyá ẹ̀ sọ wọ́n ní wọ́n fi àwòrán kan wọ̀n wá pé oògùn nìyẹn o tó fi mú olè oyin ó lọ mú èèyàn kan tó jalè níbo wá ní oògùn láti mú àwọn báńdíìtì wá ìyá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ at least ilẹ̀ adúláwọ̀ tẹ̀ ti ní oògùn tó fi mú olè èmi expect pé àlùkùrán àyín ẹ̀kẹ́ fi lè máa mú báńdíìtì náà torí àti olè o àti báńdíìtì o àti gbogbo nǹkan aburú táwọn èèyàn ń ṣe kò sí nǹkan tí àlùkùrán yín lè dá ṣe inú ẹ̀ síyẹ̀tì náà àwọn báńdíìtì tó ń pààyàn the same àlùkùrán yín náà ló ń gbé lọ ṣiṣẹ́ tó dáa ẹ gbé sí dèdè làkàyè mà torí wọ́n máa ń dùn mí àwọn èèyàn máa ń láì àwọn èèyàn báyìí wọ́n máa ń question orísun wọn bọ́ wọn ò ní question kan tó gbà látòkèrè tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èèyàn ní wò ṣùṣù kó wo ibi tó ti wá kó máa sọ̀rọ̀ báyìí sí ó pàdé àgbàlagbà lọ́nà ó ní kó bù ẹ lómi ọgbọ́n ṣé wọn mọ̀ wípé àṣe rẹ̀ ẹ̀dá náà máa ń dàgbà torí kò ń ṣe gbogbo àgbàlagbà tá a rí tó lọ́jọ́ lórí bíi kàlẹ́ndà ló ní nǹkan àgbà ẹ̀yin tá kéde nǹkan mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nìyẹn o thank God oògùn nǹkan tẹ́yìn náà fídíò tẹ́ fi wọ̀n wá sí oògùn ló ṣàṣe nǹkan yẹn kí ni àlùkùrán yín ever ṣe kò kẹ̀ sí ibi tó gbé àlùkùrán yín dé tí ibẹ̀ ò létà di aworo last ìyá tó ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ lè gbé north tó bá sọ pé o muslim population ibi tó ti ní majority jù north ni ìyá yóò lè gbé north ilẹ̀ yorùbá yìí ló ti máa dún kelúkelú ibẹ̀ dẹ̀ ló máa tàbùkù bá ṣe rí nǹkan tó máa ń sọ ni pé èèyàn lè gbẹ̀sìn nǹkan méjì ló lè bára wọn ṣiṣẹ́ kó gbẹ̀sìn
kó dẹ̀ tún lè máa dá ríro irọ́ ni méjì yẹn they are two parallel line tó lè ever meet láyé. Ẹ sọ pé ogun tó fi máa mú bandits ó ṣe kinní kan. Nǹkan tó máa ń dùn mí jù fáwọn ẹlẹ́sìn wọ̀nyí ni wípé ẹ ti kó wa kúrò ní àsíá àwọn ìlànà baba ńlá wa, ẹ ti kó wa kúrò ńbẹ̀. Still ẹ ti náà aburú tún wá ń ṣẹlẹ̀ níbi tẹ́ kó wa lọ, ẹ tún máa blame ibi tẹ́ ti kó wa kúrò. Ẹ gbé sí dédé làkàì náà. Àti practice Islam sìn, population Islam sìn ó ti pọ̀, òun àti Christian ó ti pọ̀. Èèyàn mélòó ló sọ pé òun sì follow ìlànà baba ńlá ẹ̀? But still ẹ ti náà aburú tó sì ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé majority àwọn èèyàn mùsùlùmí ni, majority àwọn èèyàn kìrìsìtẹ́nì ni. Ṣé rí èèyàn péréte tó ń follow ìlànà baba ńlá wọn lọ́sì máa blame pé ìlànà baba ńlá tẹ́ ti kó wa kúrò ńbẹ̀, lọ́sì máa blame. Wọn ní wá rí ẹ̀rọ nínú ìlànà tuntun tẹ́ kó wa lọ. Ẹ gbé sí dédé làkàyè ẹ̀yin ẹlẹ́sìn wọ̀nyí. Àti practice Islam, nǹkan tó yẹ kí ìlú wa tòrò ṣe ló ń worst sí. Wọn tó wá ní blame Islam yẹn pé wọ́n ti kó wa kúrò ní ìlànà baba ńlá wa, ìlànà baba ńlá wa tó ti kó wa kúrò ńbẹ̀ lọ́tún máa blame. Ta ló ṣàwọn ẹlẹ́sìn wọ̀nyí? Ṣé dẹ̀ wá tó wá rí o, àti kékeré ẹlẹ́sìn àti ńlá ẹlẹ́sìn the same mindset ló wà lórí wọn. Ìwé ló kún bẹ́ẹ̀, wọn ò lè dánú rò. Ṣé rí ẹ̀yin tí a kéde ọpọlọ kágbọ̀n na breeze dey blow them away. Ẹ̀yin tí a kéde ire o.